Bàbẹ́là láwà nílé àgọ́dọ̀. Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń fàkọyọ. Bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Tẹ́ bá dẹ̀ ti nǹkan tẹ́ bá nílò òun náà ló wà bí o. Kí lẹ wá nílò láti máa kó gbogbo owó yìí lọ? Kẹ́ dá ìbéèrè 10, kẹ́ Masọ̀yìnbó ló bá tán. Kẹ́dẹ̀ mú un káyín. I thank God for my life. Ẹ má dòdì o, ẹ sọ̀rọ̀. Mo ń sọ̀rọ̀. Èwo ni kíní? Ó yẹ Yunusa ni mo fẹ́ ni mo ó yá. Mo dúpẹ́ lọ́wọ́ ayé mi àti ẹbí mi. Èdè Yorùbá rẹ̀ náà ni mo ń sọ. Mo dúpẹ́ lọ́wọ́ ayé mi. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ayé mi àtẹbí mi. Mo sì ń gbàdúrà mi ní Yorùbá gidi. Mo gbàdúrà mi. Èdè Yorùbá rẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni ó yé mi. Ṣé àwọn ilé ìgbọ́ Yorùbá? Kí lorúkọ yín gangan? Orúkọ mi ni Tutu Yunusa àti ẹnà àwọn Fámi yọ náà yẹn. Ẹ pẹ̀lẹ́. Mú kí yín ni. Ẹ pẹ̀lẹ́. Mo máa ń gbádùn gbogbo nǹkan tẹ́ ń ṣe. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ náà? Ká tó lọ sórí ìbéèrè, ká sọ̀rọ̀, ká mọra wa dáadáa. Èmi kàn fẹ́ràn láti máa ṣe nǹkan táwọn èèyàn kàn rẹ́rìn náà ni. Nǹkan tó tì yín bẹ̀rẹ̀ nìyẹn. Láti ilẹ̀ mo fẹ́ràn láti mọ ṣe nǹkan tí yóò jẹ́ káwọn èèyàn mọ rẹ́rìn láti tipẹ́tipẹ́. Ìgbà wo lẹ wá ti bẹ̀rẹ̀? Ó ti pẹ́ o. Ó ti pẹ́ bíi. A ti tó 2 àti 0 papọ̀. Àbí tí ó bá tó bóyá 1 àti 5 papọ̀. Kí lẹ̀ ń sọ? 15. A ti tó bẹ́ẹ̀. Tá ti bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ni. Ilẹ̀ ti ta sí ni. A ti jù bẹ́ẹ̀ lọ. A ti jù bẹ́ẹ̀ lọ? Bẹ́ẹ̀ni. Ẹ kọ sílẹ̀ ni? Mo kọ sílẹ̀, mọ̀ pé tó bá yẹ pé èdè Gẹ̀ẹ́sì nìsín yóò yọ̀ lẹ́nu dára. Eléyìí wá ó máa yọ̀ lẹ́nu yín. Eléyìí wá jẹ́ bí ewédú. 500. 500 àti 3 Ẹ tún yọ ẹlẹ́kẹta ni. Ẹ ní 500. Ẹyọ kan ni. Kò papọ̀ 5 àti 100 ó yàtọ̀ síra. Kí lẹ rí sí? Ó dà pé ó gbóyin jìgìjìgì. Mo ti gbọ́kànlé owó yẹn. Mo tún ti wá béèyàn kan ṣàdéhùn mi. Pé ẹ máa jẹ́lò. Ti bá Aisha ṣàdéhùn. Bá ta ni? Aisha. Ọmọ yín ẹ bá ṣàdéhùn pé máa mú. Tí wàá jọ wò ètò mọ́jú ni. Mo wá sọ fún pé ó ní bàbá mi gbowó ìwálé o. Bá mi mú ife omi kan kó bá mi kẹ́ bá mi fún Aisha. Ó dà ẹjá lọ sínú ìbéèrè. Ó wá ti kó 1,100 náírà fún yín báyìí. Owó sì kì síbẹ̀. 2, 8, 7. Ẹ jẹ́ wo
méjì mẹ́jọ méje. ní kí ni eléyìí tó yẹ lẹ́fẹ́ òun fẹ́ mú wá fún àìsàn kan. wọ́n mú bọ̀ Okay. bá mi yọ òkè yẹn. Ah. mo ti dé ojú tẹbí. tí Aisha nìyẹn. 287 lẹ fẹ́ mú kí ni 287. méjì mẹ́jọ méje. rárá ṣebí agbẹjọ́rò ni bẹ́ẹ̀ni. London lawyer. bẹ́ẹ̀ni. ẹ sọ ná. òkè òkun agbẹjọ́rò. ṣé òkè òkun agbẹjọ́rò àbí agbẹjọ́rò òkè òkun. òkè òkun agbẹjọ́rò ẹ òkè òkun ló wà wájú agbẹjọ́rò ló wà. bá mi yọ sọ yẹn. Iṣó ni mo sọ. Iṣó ni mo sọ. Iṣó ni mo sọ. kí ni sọ wá dé kí ni sọ 1,50,000 lẹ ti ní báyìí. owó sì wà ń bẹ̀ ó sì kì í síbẹ̀. ẹ pẹ̀lẹ́ mo ń kíyìn. 287 ó dà mí ò ní yọ owó lórí òǹkà fún yín ṣùgbọ́n mo ní 287 jẹ́ ọ̀rìnlénígba-lé-ní-méje. ọ̀rìnlénígba-lé-méje nítorí okòólénígba ní 220 òjìlénígba ní 240 ọ̀tàlénígba ní 260 ọ̀rìnlénígba ní 280 ó wá lé méje 287. ọ̀rìnlénígba-lé-ní-méje. ó yá kí ló sọ. kí ni Yorùbá ń pè kí ni Yorùbá ń pè. ó yá pé kí ni wood carver. kí ni yìí. kí ni wood carver. igi. igi gèfèrí. dúró rárá gèfèrí Yorùbá náà ní igi gèfèrí. igi gèfèrí èèyàn ló máa ń jẹ́ bẹ́ẹ̀. agbẹ́gilére ẹ̀ tí gbọ́ agbẹ́gilére rí. mi ò ẹni kálá ó kà á. agbẹ́gilére ni wood carver. agbẹ́gilére. ẹ tí gbọ́ agbẹ́gilére rí. ẹ ti gbọ́ rí. ẹ kí ló dé tẹ̀ ẹ sọ òun ni agbẹ́gilére àwọn wood carver ni agbẹ́gilére àwọn náà máa ń gbẹ́gilére. owó yín ti kó 1,40,000. owó sì wà ń bẹ̀. ó tètè já. ó tètè já. ẹ pẹ̀lẹ́ ẹ mú béèrè kejì. kí ni òǹkà yẹn jẹ́ o. 200. kí ni. èjì òdo. òun ní 200. èjì òdo. èjì òdo. ẹ má pa àwọn èèyàn mi o. èjì òdo. ení èjì ní 200. ení òdo èjì òdo. mo gbà. igba ní 200. àpèpọ̀ lẹ́ ń pèpọ̀. ṣé akọ́lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ ni. ọ̀tọ̀ tó dá dúró ni. 200 igba mo mọ̀ mi ò ní yọ owó yín mo kàn mọ́. ẹ mọ̀ yọ àwọn eléyìí mo sì ń pè é. ló dáa igba mo ní mo sì ń pè é. ó yá kí ló sọ. sọ ọ̀rọ̀ mẹ́wàá tí a lè yọ jáde láti ẹnu. ọ̀rọ̀ mẹ́wàá wo la lè yọ jáde láti ẹnu. ẹmu. ọ̀rọ̀ tá a lè yọ. ṣé mọ̀ pé ní èdè Yorùbá púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a máa ń lò
fún láti sọ̀rọ̀ ó máa ń jáde láti inú ẹ̀yà ara wa bí àpẹẹrẹ tó bá sọ pé orí ọ̀rọ̀ tá lè yọ láti orí ni kéèyàn lórí téèyàn bá lórí ó túmọ̀ sí olórí ọkùnrin olórí obìnrin ibi tá a ti rí olórí láti orí náà a tún lè rí kí la tún lè rí láti orí a lè rí orí ẹja a lè rí gbọ̀nrí dúró a lè rí gbọ̀nrí tó máa níyàn gbọ̀nrí kí ló ṣe tó ń gbọ̀nrí filẹ̀ a lè ní gbọ̀nrí tó máa níyàn gbọ̀nrí a wá sọ pé sọ ọ̀rọ̀ mẹ́wàá ṣé ẹ̀gan ni rárá sọ ọ̀rọ̀ mẹ́wàá tá a lè yọ jáde láti ẹnu a lè yọ eyín jáde lẹ́nu ọ̀rọ̀ ire láti ṣé kí n fún yín lẹ́yọ̀kan ẹ fún mi lẹ́yọ̀kan láti ẹnu èèyàn lè ní ẹnu bẹ́ẹ̀ yín ṣe wáyé ẹlẹ́nu èèyàn lè ní ẹnu tó bá léèyàn ní ẹnu kí ló túmọ̀ sí ẹlẹ́nu ni làṣìṣì ni ó ní ètè lẹ́nu dúró àyànnà ẹ lọ́wọ́ àyànnà ẹ bí àpẹẹrẹ èèyàn lè ní ẹnu wọn á ní bọ̀bọ̀ yẹn lẹ́nu ṣá ó lẹ́nu sí pé ó lè sọ̀rọ̀ dáadáa ẹni yìí máa ń gbẹ́nu rẹ̀ dákẹ́ ẹyọkan a lè gbẹ́nu dákẹ́ ẹni yìí ń gbẹ́nu sí èwo ni ẹni yìí ẹ fún mi ní ẹni náà máa ń gbẹ́nu rẹ̀ sí ọ̀rọ̀ tí a ò pè sí gbẹ́nu sọ̀rọ̀ mo mú yẹn ó di méjì èèyàn lè gbẹ́nu sọ̀rọ̀ gbé ẹnu sọ́hùn bẹ́ẹ̀ ni èèyàn lè gbẹ́nu sọ̀hùn ó di mẹ́ta gbé ẹnu wá ń bí bàrà mi ò gbé lójú èwo ni gbé mo ń gbà mẹ́ta gbẹ́nu sọ̀hùn gbẹ́nu kúrò èèyàn lè gbẹ́nu kúrò gbẹ́nu sọ́mú gbẹ́nu sọ́tí ó yẹ ẹ dúró mo ń gbà ẹ dúró ní ìfẹ́ kó já ni ẹ ti mẹ́ta lẹ sì sọ lórí gbogbo gbẹ́nu sí kò yé mi ìyá gbẹ́nu sọ́mú ó dáa mo kà ó di mẹ́rin fọ́mọ tuntun ni o ó di mẹ́rin dúró wọ́n ti gba mẹ́rin jẹ́ ká mẹ́wàá ó kù mẹ́fà gbẹ́nu pamọ́ báwo lẹ ṣe máa lo gbẹ́nu pamọ́ a sì tún lè ní gbẹ́nu sí ti bí èwo ni gbẹ́nu sí ti bí ń bẹ̀ mẹ́rin lẹ sì sọ ṣé kí fún yín lẹ́yọ̀kan sí ẹni yìí lè fi ẹnu fọ́ ìgò fẹnu fọ́gò má lọ fẹnu fọ́gò bẹ́ẹ̀ ni ó di márùn-ún fẹnu ń gò ètò àwọn tí wọ́n ń fi ẹnu rárá mi ò gbà yẹn wọlé fẹnu ya aṣọ ó jáde látẹnu dúró ó jáde látẹnu ṣé kí fún yín bẹ́ẹ̀ni mi ò ní ṣé ká fún wọn mẹ́wàá la ní kẹ́ sọ ẹ̀ẹ̀kan tí ẹ sọ mẹ́rin jẹba èèyàn lè lẹ́nu fẹnu wúre ìyẹn wọlé fẹnu ṣépè Ọlọ́run ọmọ mi fẹnu lábọ́ ó dáa mo fún yín ẹ ní sùúrù Aisha fẹnu lábọ́ bẹ́ẹ̀ ni ó fẹnu lábọ́ èèyàn lè jẹnu a lè lẹ́nu a lè fẹnu sọ̀rọ̀ kí ni kéèyàn fẹnu sọ̀rọ̀ bóyá mo bá pèèyàn sí nǹkan tí ó wá nẹnu sí tó gbẹnu sí tó gbẹnu ibi tí gbẹnu sọ̀rùn ti wá nìyẹn a sì tún lè sọ pé àtẹnu èèyàn lè látẹnu mọ́ ó látẹnu
èwo làtẹnu bí kéèyàn látẹnu àtẹnumọ́ ni mo mọ̀ àtẹnu àtẹnu àtẹnujẹ àtẹnujẹ ṣé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn lẹ́fi ní àtẹnu bẹ́ẹ̀ ni àtẹnujẹ ọ̀rẹ́ mi látẹnu tí mi ò bá fẹ́ pè tán rárá o ṣá ó dà ìpá ní fún wọn. a ti ń sọ lọ already ọ̀rẹ́ mi a ti ń sọ lọ ọ̀rẹ́ a ti ń sọ lọ ọ̀rẹ́ mi a ti ń sọ lọ ọ̀rẹ́ mi ṣé mo lè polótù lọ́rẹ́ mi ọ̀rẹ́ mi ni. èèyàn lè látẹnumọ́ èèyàn lè látẹnujẹ àtẹnujẹ èèyàn lè pẹnudé rárá o ẹ má pẹnudé ń bí o ó dáa fún wọn ní ìbéèrè mi 1,40 ó sì wà ń bẹ ó kì í síbẹ̀ ìbéèrè kélòó lélẹ̀ ẹ jẹ́ o. kí ni Yorùbá ẹ fún mi ní 354 yẹn ṣé 354 ni. 3, 5, 4. kí ni 354 dúró jẹ́ ká dúró. 3, 5, 4. ẹ má pè lẹ́yọ kọ̀ọ̀kan. kí n pè pọ̀ 3, 5, 4. mo gbà. mo gbà ẹ dákun mo gbà. màá sọ nǹkan tó jẹ́ fún yín ní Yorùbá mi ò ní yọ owó yín. kí ni 300 ṣáàlẹ̀ ní mẹ́ta òdòdó. wọ́n ṣe máa pè é náà nù. rárá Yorùbá rí kẹ́ fi pé 300. mẹ́ta odò Ọlọ́run 300 ọ̀ọ́dúnrún 320 máa jẹ́ okòólélọ́ọ̀ọ́dúnrún 340 máa jẹ́ òjìlélọ́ọ̀ọ́dúnrún 360 máa jẹ́ ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó yẹ ẹ yọ 6 kúrò ń bẹ̀. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún 6. dín ọ̀tàlélọ́ọ̀ọ́dún 6. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún dín. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún dín 6. kí ni Yorùbá ń pè? kí ni Yorùbá ń pè? bone marrow. kí ni? egungun. kí lẹ pè? bone marrow. egungun yẹ ó rọ̀ o. dúró. egungun rẹ ó rọ̀ o. ni bone marrow. bone marrow àbí. bábí yọ̀dà ni. mùdùmùdùn. ṣé ẹ mọ̀ pé tẹ́ bá fẹ́ rún eegun ó ní ti àárín yẹn tẹ́ máa ń àbí wọ́n ló dá fún inú ara. lóòótọ́ mi ò mọ̀ ẹ fẹ́ràn ẹ̀ gan ìgbà ọlẹ jẹ́ gbẹ̀yìn. àná nínú ọbẹ̀ ògúnfe lọ́dọ̀ ìyá alámàlà. ó dáa ó yá jẹ́ kan ní ṣé òní ni mo rí ní tẹ́fi sí orí Instagram pé bíi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan àwọn èèyàn tí ń wò yín ní. wọn ò wo ìyín ṣàwàdà ni ẹ mọ̀ pé nígbà mi táwọn èèyàn bá rí irọ́
pé wọ́n parọ́ pé iye tó tóyàn bẹ́ẹ̀ wò wá kí ló fi síbẹ̀ jẹ́ káwa náà lọ wò ó. ẹ parọ́ nìyẹn. torí ara orúkọ mi ni Tútù Yunusa ni mo yìnbó ẹ̀ ni. ẹ sọ mi ò gbọ́. Tútù ẹlẹ́rìndòdò Yunusa. ó dáa ẹ jẹ́ kó mú béèrè ẹ jẹ́ lọ máa wo Yunusa ní orí YouTube o. ó yá. parí òwe yìí. òǹkà wo ni. òǹkà. ẹ má sọ kìnnìkìnnì kankan. dúró jẹ́ o. mẹ́rin 458. mẹ́rin márùndínlẹ́jọ. àpèpọ̀ náà ni. níbo la ti rí. mẹ́rin márùndínlọ́jọ ẹ̀jọ 8. dúró 8 yẹn. mo ṣàlàyé rẹ̀ ní. ó ti yọ 8 yẹn jẹ́ kó yọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. 458. ẹ mọ̀ 458 ní kí ni 400. irinwó. kí wá ní 420. okòólénírínwó. 440. òjìlénírínwó. òjìlénírínwó. 460. ọ̀tàlénírínwó. ẹyọ mẹ́jọ àbí ẹyọ méjì. ọ̀tàlénírínwó dín méjì. ọ̀tàlénírínwó dín méjì. 458. ọ̀tàlénírínwó dín méjì. kì í ṣe ọ̀tá o ọ̀tà. ó yá kí ló sọ. parí òwe yìí. ajá kì í rorò títí. ajá kì í rorò títí. kí n parí rẹ̀. ajá kì í rorò títí kó má mójú olówó rẹ̀. dúró ní sùúrù. mo gbádùn bẹ́ẹ̀ ṣe fọ yẹn. ajá kì í rorò títí kó má mójú olówó rẹ̀. ọ̀rọ̀ dẹ̀ kì í síbẹ̀ o. London lawyer bá mi yọ. ṣé mi ò gbá ní ẹ dúró. Ìgbà ajá kì í rorò títí kó ṣọ́ ojúlé méjì papọ̀. kò sí bá ajá yẹn ṣe lè le tó kó burú tó kó mọṣẹ́ tó kó ṣọ́ bí kó tún ṣọ́ lékejì. ajá dádì wa ń ṣọ́ gbogbo ilé wa wá. ilé mélòó ni. gbogbo agboolé ọ̀dọ̀ wa ajá ló ń ṣọ́ gbogbo agboolé. ajá kan. bí ajá tẹ̀yìn mọ́ ajá títí bá mi. ó ń ṣọ́ gbogbo ọ̀dọ̀ wa papọ̀ ni. ní ilé mélòó. gbogbo agboolé bí ojúlé mẹ́jọ papọ̀. lajá kan ń ṣọ́. ẹ fẹ́ pajá yẹn ni. tó bá wà ní ilé bí lójúlé eléyìí tí wọ́n bá ń jalè lójúlé kẹjọ ńkọ́. àwọn olè ti wá líjọ́ kan sí ilé ọ̀dọ̀ wa. bí wọ́n ṣe wà nínú ilé ọ̀dọ̀ bá mi tí wọ́n ń dàdúró nǹkan lọ́wọ́ tí wọ́n ń daléwu lọ́wọ́ ajá sì ń gbó bó ṣe ń gbó àwọn kan tún da ìlú ilé láàmú lọ́hùn ó wà ń bẹ papọ̀ kódà ajá òun lé àwọn olè lé wọn tílẹ̀ fi mọ́ ó sọ gbogbo ẹ̀. ẹ dúró. ajá tèmi mọ̀ gbọ́ tiẹ̀ lórúkọ ẹ̀ gbọ́ tiẹ̀. ó pín rẹ̀ sọ́nà mẹ́jọ. ajá bá mi ó lẹ́nu mẹ́ta ẹnu mẹ́ta. ó ti jẹ́ ajá méjì ajá mẹ́ta nìyẹn. orí rẹ̀ ó lẹ́nu mẹ́ta ẹnu mẹ́ta. ẹnu mẹ́ta ló ní. ajá tèmi mọ̀ ẹ bá mi dá padà. dúró ṣe mọ̀ pé wọ́n ní òtítọ́ kòrò. ajá tèmi mọ̀ ni. ajá kì í rorò títí kò ṣojúlé méjì ajá yẹn ó lójú mẹ́ta kò ṣe ajá kan nìyẹn. ẹ pẹ̀lẹ́ owó sì kì í síbẹ̀ o àbí.
bẹ́ẹ̀ni. Ó yá ẹ má hold on 463 ó yẹ kán lè mọ̀ 463 àbí. ọ̀rìn. kò rìn kankan. ọ̀tà. ọ̀tá. ọ̀tá wo. ọ̀tà. ọ̀tà mẹ́fà ní mẹ́ta. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnlénírínwó. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnlénírínwó. Rárá. ẹ ṣàlàyé rẹ̀ fún mi. ọ̀tàlénírínwó lé mẹ́ta. lé mẹ́ta. Kí ló sọ? Tí Yorùbá bá sọ pé a kì í rí ewu ní ọ̀sán. Ewu kọ́ o. A kì í rí ewu lọ́sàn. Kí ni ewu? Ewu. A kì í rí ewu lọ́sàn. Kí ni ewu? Wọ́n ti ok. Báyìí ok yẹn. Ẹ pẹ̀lẹ́. A kì í rí ewu lọ́sàn. Kí léwu? Kí ló wá ṣe Àjàlá? Bóyá nǹkan kan bá ṣẹlẹ̀. Ní ewu. Bá mi parẹ́. Gbà béèrè. Mo gbà. A kì í rí ewu lọ́sàn. Kí léwu? Òkété léwu. A kì í rí òkété lọ́sàn. Ìgbà bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀. Wọ́n á ní a kì í rí ewu lọ́sàn. A kì í rí ewu lọ́sàn. À ń rókété lọ́sàn. Bẹ́ẹ̀ ni òkété ni a kì í rókété lọ́sàn. Àti lókété jáde nínú òru. Ẹ lè jáde àbí ẹ lè jáde. Àti lókété jáde lọ́sàn rí o. Ṣé òru lẹ fẹ́ lókété tẹ́lẹ̀ ni? Ó ń dànù lé láàmú lóru àwa lè. Inú ilé lókété ti yín gbé. Ẹ jẹ́ sọ̀kan tẹ́ bá wà ní ẹgbẹ̀rún mẹ́wàá tẹ́ sì ní àwọn ìbéèrè sílẹ̀ tẹ́ bá wà lẹ́gbẹ̀rún mẹ́wàá lè máa lọ o kẹ́ ní mo fẹ́ máa mẹ́gbẹ̀rún mẹ́wàá lọ àbí kẹ́ máa dáhùn ìbéèrè yín lọ owó yín sì lè lọ sókè. Lọ sókè. Ó lè lọ sókè. Mọ̀nà káì. Ó yá. Ìjẹ́ tí 469 eléyìí máa yọ́ lówó yín bẹ́ẹ̀ ni. Ọkàn. Dúró. Ẹ jẹ́ n sọ bó ṣe lọ. Rárá mi ò fẹ́ bó ṣe lọ mi ò fẹ́ rìn ẹ̀fà ẹ̀sán rárá. ọ̀tàlélẹ́fà lọ́sàn. Òǹkà yọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ dáhùn. Mo ń dáhùn. 4 kíni 469. Ẹ lè sọ pé ọ̀tàlénírínwó-lé-mẹ́sàn. 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 Ṣóyè yín? Orí ilẹ̀ fi ń dáhùn. Ó yá. Ìjẹ́ tí ẹ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágunró. Dágunró ò ṣe jẹ. Ìjẹ́ tí ẹ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágunró. Dágunró ò ṣe jẹ. Kí ni dágunró? Ewé dágunró. Dágunró alákìjà ọgbà. Ewé dágunró ó burú púpọ̀. Dúró. Ewé dágunró burú. Ewé tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ ni tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ìjẹ́ tẹ́ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágunró. Tí wọ́n bá fi ṣe ọbẹ̀ ó ṣe é jẹ ẹ̀bà. Ewé dágunró ó burú púpọ̀. Kí ló burú? Ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ kí ni báwo ni ewé dágunró ṣe rí? Ṣé ewé ni dágunró?
ṣé ewé ni dágunró ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ṣé ewé ni dágunró. Dágunró ní ẹ̀gún lára. ẹ gbà nítorí dágunró lẹ́gùn lára ìjẹtẹ jẹ tẹ̀tẹ̀ ẹ lè jẹ dágunró bẹ́ẹ̀ dágunró yẹn ní ẹ̀gún dágunró ò ṣe jẹ torí dágunró ò ṣe jẹ ìjẹtẹ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágunró dágunró ò ṣe jẹ nítorí báwo ló ṣe yé yín sí ọ̀nà wo la lè gbà lò. a lè lo wípé bóyá bí àsìkò ṣe ń lọ nísìn tí gbogbo nǹkan wọ́n tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tí mo bá ra àpò ìrẹsì sílé tí mo bá wá rà nísìn mo lè sọ fún àwọn ọmọ mi pé ìjẹ tí ẹ jẹ tẹ̀tẹ̀ àbí kí n lo wípé tí n bá ra gàrí sílé wọ́n ní àǹfààní láti jẹ gàrí bó ṣe wù wọ́n ṣùgbọ́n tí mo bá ra ìrẹsì mo lè sọ fún wọn pé Aisha Ibrahim ìjẹ tí ẹ jẹ tẹ̀tẹ̀ gàrí ẹ má jẹ dágunró ìrẹsì mo lè lò bẹ́ẹ̀ ṣé mo gbà. fún wọn lẹgbẹrún lẹdọgún. ẹ bá mi fi kú. ìjọba mi bá wọn kọ wọn ti ní ẹgbẹ̀rún lọ́nà márùndínlógún ṣe pé owó yín ṣì ń lọ sókè ìyẹn ni wípé ó sì lè dé ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n jù bẹ́ẹ̀ gan. àbí kó padà sáti bẹ̀rẹ̀. nítorí lórí ẹ̀rọ ayélujára àwọn èèyàn máa fúnyàn ní ẹ̀bùn ní olódìdí irú eléyìí tó wà lókè ẹgbẹ̀rún lọ́nà kílẹ̀ pé wọ́n máa fúnyàn lẹ́bùn ní ṣìgbárù rẹ̀ rí bóyá ibi ni èmi yóò ti gbà àmọ́ tí wọ́n ti dá eléyìí padà nísìn mo lè sọ pé Aisha Ibrahim ìjẹ tẹ̀tẹ̀ tí ẹ jẹ tẹ̀tẹ̀ ẹ lè fọgbọ́n jẹ dáhùn. Ibrahim náà wà ẹ bá mi fún Ibrahim ní ife mú mi kan náà. ẹ ṣeun. ṣùgbọ́n tẹ́ ẹ bá gbà béèrè a máa gbà padà. ẹ lè gbà. ó yá ṣe onda kẹjẹ wo 439 439 yàtọ̀ sí ókàndínlókòólénírínwó ókàndínlókòólénírínwó òun ni òun náà ni. fún mi ẹ bá mi fún Ibrahim lélẹ̀. ẹ ṣeun a jẹ́ pé màá fún Ibrahim Aisha Sophia. ẹ tún dárúkọ ọmọ mi kí ló ṣe yín ẹ má dárúkọ. àwọn tí mo ní náà ni màá dárúkọ mi ní bí wọ́n pamọ́. ó ti tó mẹ́ta. bẹ́ẹ̀ni. mẹ́ta bá mẹ́yọ̀ kọ sí wa fún. àwọn tí mo ní náà ni. ó dáa ó yá. ẹ ṣeun. Aisha Ibrahim Sodiq Sophia àti èmi. ó yá ó ti tó. yàtọ̀ sí pàṣán àtòrì àti ẹgba kí tún ni orúkọ tí Yorùbá ń pè cane yàtọ̀ sí pàṣán àtòrì àtẹgba. ẹ̀hùn. ẹdú. ṣèbédè Yorùbá náà. dúró. Pàǹkẹ́rẹ́. Pàǹkẹ́rẹ́ ẹ̀yà ẹgba nìyẹn ṣùgbọ́n ẹ fún mi lọ́rọ̀ mi. Pàǹkẹ́rẹ́ àtòrì. ẹ̀yà ẹgba nìyẹn. àtòrì. yàtọ̀ sí àtòrì. mi ò sọ. sọ kí ni. àtòrì. yàtọ̀ sí àtòrì pàṣán ẹgba. Pàǹkẹ́rẹ́
pankẹ́rẹ́ yàtọ̀ sí. ìbáwí. ẹ dúró máa dúró ní sùúrù. tó ọ̀rẹ́. ọ̀rẹ́ wọ́n fún mi ní ọ̀rẹ́ egungun ní pàkó. ọ̀rẹ́ a tún lè pè ní patiẹ. ẹ tí gbórin àti Tọ́pẹ́ Àlàbí tó sọ pé ẹni tí ò orin ó dàbí pé àwọn náà lọ kọ Tọ́pẹ́ Àlàbí àwọn náà kọ wọ́n ní ẹni tí ò gbọ́n á jẹ patiẹ lọ́wọ́ èṣù wọ́n lò ó. mo pàdé wọn ní òkè òkun. ní London àbí. mo pàdé wọn. ẹ jọ ṣe. wọn ráyè. ṣùgbọ́n wọ́n padà fi sórí kíní wọn. èwo la fọwọ́ júwe. àwòrán mi. wọ́n fi sórí. ó yá. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? kí ni 400 ní Yorùbá? máa yọ lórí ẹ̀. rárá a lè ṣe bẹ́ẹ̀. a máa ṣe bẹ́ẹ̀. a lè ṣe bẹ́ẹ̀. dúró. a lè ṣe bẹ́ẹ̀. a lè ṣe bẹ́ẹ̀. ẹ mọ̀ jà ṣe bẹ́ẹ̀. mi ò ní yọ. irinwó. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? bá ẹ̀mí díje. bẹ́ẹ̀mí díje ni kí ni yẹn. bẹ́ẹ̀mí díje. bẹ́ẹ̀mí díje. kí ni bẹ́ẹ̀mí díje? tó bá ní nǹkan kí ni yìí bẹ́ẹ̀mí díje ni. kí ni nǹkan tó yí. tó jẹ́ pé ojú rẹ̀ ti rí tó ṣùgbọ́n ó sì kì síbẹ̀. àbí kí a lo ọkọ̀ ká lò ó rádaràda ṣùgbọ́n kó sì lè jí gbí filẹ̀. ká fún wọn dúró ẹni tó bá ní nǹkan bẹ́ẹ̀mí díje bíi pé mo ń bọ̀ bóyá a fẹ́ ra nǹkan ó wá jẹ́ nǹkan tó jẹ́ wípé a lè fi sọ pé bóyá ẹni tó ti rawó ẹ̀rí wípé ó jẹ́ ògidì. ojúlówó pé ó máa lò pẹ́pẹ́pẹ́pẹ́. ẹ mú eléyìí ní bẹ́ẹ̀mí díje. bẹ́ẹ̀mí díje bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀mí díje nìyẹn. mo ká kinní kan. kí ni? ó dàbí ẹni wípé mo ti gba tọ̀dọ̀ mi ti Ibrahim Aisha first. Baby, your first, yes. mo gba ti Aisha Sofia Ibrahim. ó dàbí pé ti mọ́mì wọn wọ́n ń tó bóyá ẹlẹ́dàá wọn ló ń tó kíní padà. ló ń tó padà. èyí lè wá fi first bàjẹ́. bẹ́ẹ̀mí díje nǹkan tó ń bá ẹ̀mí díje pé ó máa pẹ́ kọrin kése òní bẹ́ẹ̀mí díje. bí wọ́n aṣọ tẹ́ wọ̀ báyìí tẹ́ ti ń wọ̀ báyìí bẹ́ẹ̀mí díje ni. a lè sọ pé kí là ń pè ohun gangan kò ń ṣe bẹ́ẹ̀mí díje ṣùgbọ́n èmi tí mò ń lò bẹ́ẹ̀mí díje torí ó pọ̀ lọ́wọ́ mi. irú ẹ̀ pọ̀. irú tí mo bá ti lò fúngbà díẹ̀ mo ní èyí tó jẹ́ tuntun nílé. kí ni àwọ̀ eléyìí? àwọ̀ ewé. ẹ wá máa sọ pé aṣọ aláwọ̀ ewé. aṣọ aláwọ̀ ewé. ní green aláwọ̀ ewé. green colour. 430 kí ni 430 ní Yorùbá? ẹ má sọ pé ẹ̀rin ẹ̀ta odò. a ti mọ̀ wípé mẹ́rin ẹ̀ta odò. dúró jẹ́ ká ó jẹ́
okòólénírínwó-lé-mẹ́wàá. okòólénírínwó-lé-mẹ́wàá. Mhm. okòólénírínwó-lé-mẹ́wàá. Mhm. Kí ni Yorùbá ń pè ní ẹ̀gàn? Ẹ̀gàn. Ẹ̀gàn. Àwọn ọ̀tá mi ń pẹ̀gàn mi. Dúró. Kì í ṣẹ̀gàn ni mo sọ o. Ẹ̀gàn. Mhm. Ẹ̀gàn. 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 Kí ló dé? Ẹ ní sùúrù. Ní sùúrù. Ẹ̀gàn. Mhm. Ẹ̀gàn. Ibi tó ti gàn. Dúró Ẹ ní sùúrù. dúró ní sùúrù. Màá gbà á. Ẹ̀gàn. Bóyá àwọn kan péjọpọ̀. Dúró. Kọ́ padà. Wọ́n máa gbà. Ó dá mi lójú. Àwọn kan péjọpọ̀. Ẹ má jẹ́ kó ẹ gbà o. Mhm. Ẹ̀gàn. Mhm. Bí ọ̀rẹ́. Ìlàjì nínú wọn. Bá mi yọ dànù. Rárá, ẹ̀gàn. Ẹ̀gàn, àhesọ ẹ̀gàn ti yín. Àwọn kan ń pẹ̀gàn mi. Ẹ̀gàn nìyẹn dòdò. Ẹ̀gàn leléyìí. Ẹ̀gàn. Igbó jẹ̀wà kìjikìji. Àgànyìn kan. Igbó kìjikìji ló ń jẹ́ gàn. Ẹ̀gàn mo fẹ́ débẹ̀. Ẹ ṣe kọ́kọ́ lọ bẹ̀. Ẹ̀gàn. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Ẹ gbìyànjú. Ẹ kà á. Dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò 5 tó ti jẹ ní ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ o. Ààrẹ o. Ààrẹ o. Ẹ bá mi pe ààrẹ kí n gbọ́. Ààrẹ o. Ààrẹ. Ààrẹ. Ààrẹ Ọ̀rúnmìlà. Ààrẹ Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. Ló di méjì. Ààrẹ Aláàfin Ọ̀yọ́. Ló di mẹ́ta. Ààrẹ tìlú Ìbàdàn. Ó di mẹ́rin. Ààrẹ ọba ìlú Ìlọrin. Bá mi yọ. Ẹ ṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ tó jẹ lọ́wọ́ báyìí Ìbà Gani Adams ni ààrẹ tó wà níbẹ̀ báyìí. Mo fẹ́ dárúkọ wọn. Kó tó kàn wọ́n a ní ààrẹ MKO Abiola. Ààrẹ Tinubu Bọ́lá Ahmed Tinubu. A ní ààrẹ Látòṣà. Ààrẹ Látòṣà. A ní Àfọ̀njá. Àfọ̀njá tìlú Ìlọrin. Mo dárúkọ tìlú Ìlọrin, ààrẹ ìlú Ìlọrin. Àwọn ààrẹ ìlú Ìlọrin. Ládòkè Akíntọ́lá. Bàbá Ládòkè Akíntọ́lá ààrẹ láti Ògbómọ̀ṣọ́ làwọn ti wá náà ti lọ jàre. Ààrẹ 5. Ó dáa. Ẹ jẹ́ ẹgbẹ̀rún ibẹ̀ lẹ ti padà sí. Ẹ gbìyànjú. Ó dáa. Ẹ ṣé gan ni adúpẹ́. London lawyer ni. London lawyer. Àti ìfún yín lélẹ̀ tẹ́lẹ̀. Ẹ fi eléyìí sí. Eléyìí náà. Yẹ ká fún. Ńlá lélẹ̀ àbí ṣé ńlá lélẹ̀. Ẹ wá ńlá fún wọn. Kẹ́dẹ̀ bá mi fún Aisha náà. A máa fún Aisha àti Ibrahim. Ló bá tán. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé gan ni tẹ́tí bá wo ètò lénìí. London lawyer lágbà lálejò. Agbẹjọ́rò láti ìlú Ìyáṣàlí. Yunusa Tutu. Yunusa Tutu.
ṣé mo lè sọ kíní báyìí kí ni. tútù ẹsọ òyìnbó ẹsọ òyìnbó tútù mi ò mọ̀. ẹsọ òyìnbó mi ò sọ òyìnbó ibi tá a wà má sọ òyìnbó. tútù ẹlẹ́rìndòdò Yunusa lórúkọ yín. bẹ́ẹ̀ni tútù ẹlẹ́rìndòdò Yunusa ni orúkọ wọn. tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ lórí ètò yìí àbí tí ẹ fẹ́ kópa ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí kó tó dìgbà míì ire o. Cold Zobo Yunusa. Cold Zobo. Ti parí tó ti parí. Ti parí rẹ̀. Àti parí. Parí ẹ̀. Wọ́n ti parí ẹ̀. Báwo la ṣe parí? Wọ́n ti parí ẹ̀. Kúrò fílẹ̀. Wọ́n ti parí ẹ̀. Ṣé ó ti sọ pé. Wọ́n ti parí ẹ̀ àti parí. Ṣé ó sọ pé a ti parí? Ẹ ti júwe fáwọn èèyàn ti sọ gbogbo àti parí ẹ̀. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, máa sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, máa sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Ká lè jọ máa lò.